Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ẹ̀yin èèyàn, àṣé nǹkan lọ nílùú Ìṣẹ́yìn. Ọlọ́run gbọ́, tán bá nírú nǹkan báyìí lè máa ṣẹlẹ̀ láàrin ìlú, máa jiyàn o. Àwọn èèyàn wa ò lẹ́rìí ọkàn o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ ń wò tẹ́ ní wọ́n bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run gbọ́, tán bá ń sọ pé àṣetánì àwọn gangan ni. Ẹ̀yin èèyàn, àṣírí ńlá kan tú nílùú Ìṣẹ́yìn. Àwọn èèyàn kan ọwọ́ tẹ̀ wọ́n. Àṣán ti wà nínú ìlú yẹn tí wọ́n ti ń ṣiṣẹ́ bí tó ti pẹ́ tó jẹ́ pé n tí wọ́n ń díò pẹ̀lú ara èèyàn ni. Wọ́n kà wọ́n, àwọn tọ́lọ́pàá ti mú bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, àwọn 10. Irú àwọn èèyàn wo làwọn èèyàn? Ẹ̀yin èèyàn súnmọ́ bí ẹ̀yin aráàlú Ìṣẹ́yìn, àṣé nǹkan ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn. Mo máa gbé ẹ̀yin èèyàn débẹ̀ tí wọ́n ṣàlàyé, ṣùgbọ́n ẹ̀yin èèyàn ṣe rí fọ́nrán tẹ̀ ń wò yìí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lá o. Mo fẹ́ kájọ kọ́gbọ́n, kájọ kọ́ ẹ̀kọ́ wípé èèyàn gidi ò wọ́pọ̀ láyé o. Mí ní òsì o, wọn kàn wọ́pọ̀ ni. Kí ló ṣẹlẹ̀ gangan lórí ìlú Ìṣẹ́yìn àtàwọn èèyàn tọ́wọ́ tẹ̀? N ó ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ni. Now ìyẹn ìkan. Ẹlẹ́ẹ̀kejì, ìpínlẹ̀ Ọ̀ṣun náà lónìí gọ́ngọ́ sọ oríṣiríṣi la rí. Ẹ mọ́ kàwé pé wọ́n dìbò lò, wọ́n ti dìbò tán nígbà tí ń sọ̀rọ̀ yìí, wọ́n ti ń kàbò lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n àwọn nǹkan wo ló ṣẹlẹ̀ tó ṣeé ṣe kẹ́yìn èèyàn kẹ́ mọ́ tí ìgbọ̀n ń pa ẹ̀? Gbogbo ẹ̀ náà ni n ó ṣàlàyé pẹ̀lú fọ́nrán ni, kì í ṣe pé bóyá wàrà rò sọ, pẹ̀lú fọ́nrán ẹ̀rí mọ́ jẹ́ mi ìṣó ńlẹ̀ máa rí wò. Ìyẹn náà ìkan. Ẹlẹ́ẹ̀kẹta, ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá gbàgbé níbi ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì sẹ́yìn, mo sọ̀rọ̀ nípa adájọ́ kan tí àwọn báńdíìtì tí wọ́n jí gbé. Adájọ́ ti bọ́ ta, ó ti ṣàlàyé ní tó ṣẹlẹ̀. Adájọ́ kọ̀ǹfàmù ó ní 50 million ni wọ́n gbà o. Wọ́n gba 50 million. Kódà adájọ́ yẹn wá pèdè kan, ó láwọn báńdíìtì yóò dédé ṣiṣẹ́ o. Ó ní wọ́n ní èèyàn tó jẹ́ informant, tó jẹ́ pé ẹni yẹn mọ̀ ń dáadáa, gbogbo bó ń ṣe rìnrìn àjò ayé òun ó mọ̀ wípé òun ló lọ bá wọn ẹranko tá à ń sọ̀rọ̀ yìí, tó lọ download gbogbo information fún wọn. Pé kódà onígbà tó ń débẹ̀ wọ́n ń pe àwọn èdè kan pé wọ́n ní owó ń bẹ lọ́wọ́ òun. Ó wá pèdè kan, ó láwọn eléyìí olówó ni wọ́n wá o, owó ni wọ́n fẹ́ ti wọn, wọ́n fẹ́ nǹkan kan. Ṣùgbọ́n bó o ládájọ́ ṣe rìnrìn àjò orí òkè gogoro tí wọ́n gbé lọ, ó ṣàlàyé gbogbo ẹni máa yànnàná fẹ́yìn èèyàn wa. Mo wá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ káàkiri gbogbo ibikíbi tí ẹ ti ń rí wa wò, pàápàá jùlọ ẹ̀yin èèyàn wa ní agboolé àràbà. Bó o lójú ọjọ́ ṣe rí, lágbára Ọlọ́run ojú ọjọ́ yóò mọ̀ fọ́re fún gbogbo wa. Ẹ̀yin ojú tuntun náà tẹ́ ń rí wa wò fúngbà àkọ́kọ́, mo kí ẹ̀yin náà pé ẹ káàbọ̀ sórí ìkànnì wa. Bá a ti ń ṣe náà ni pé bẹ́yìn náà ti ń rí fúngbà àkọ́kọ́, ẹ jù sáwọn míì náà káwọn náà rí fúngbà àkọ́kọ́. Àwọn information tẹ́yìn náà ń rí gain lọ́dọ̀ wa ń bí, tẹ́ mọ̀ nǹkan tó lọ, àwọn náà lè lórí ọ̀fẹ́, wọ́n á lè mọ̀ tó ń ṣẹlẹ̀ láwọn àárín ìlú wa. Láì dé ìnàpẹnu, láì waste time, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀. Now ẹ wá wo àwọn ikọ̀ àwọn èèyàn kan tí àwọn ọlọ́pàá tí wọ́n mú. Gẹ́gẹ́ bí mo ti sọ síwájú, iṣẹ́ kí ni wọ́n ń ṣe? Àwọn ń dì pẹ̀lú nǹkan ara èèyàn. Ẹ̀rù Ọlọ́run bá wàá mọ̀ tó burú jù ń bẹ̀, ó ní wípé àwọn èèyàn wọ̀nyí àfáà ni 99% wọn. Now bó o lọ́wọ́ ṣe tẹ̀ wọ́n, bó o làṣírí ṣe tú. Wọ́n ní aráàlú kan ló pe àwọn ẹ̀ṣọ́ aláàbò, ìyẹn àwọn ọlọ́pàá, wípé nílùú Ìṣẹ́yìn gọ́ngọ́mọ̀ ń sọ àwọn èèyàn kan mọ̀ wà tó jẹ́ pé ẹ̀yà ara èèyàn náà mọ̀ fi ń ṣokòwò. Bọ́n ṣe fún àwọn ọlọ́pàá lọ́wọ́ làwọn ọlọ́pàá nọ́mbà àfáà, bọ́n ṣe fún ọlọ́pàá nìyẹn, lọ́lọ́pàá bá pe àfáà, ló bá pretend bí ẹni tí òun náà fẹ́ wá ṣe oògùn lọ́wọ́ àfáà. Pípè tí ó pe àfáà, báyìí àfáà, nǹkan báyìí ni ìṣòro ń, báyìí lòun fẹ́, làfáà bá ní àfáà kọ́kọ́ dúró. Bó lẹ ṣe rí nọ́mbà mi tá ń fún yín nọ́mbà mi? Ní ọlọ́pàá bá ní
girlfriend òun ló fóònù nọ́mbà yín ọ̀nẹ́lẹ̀ ọkàn àfa àbá balẹ̀ ló bá ní kí kọ́sítọ́mà tó ẹ̀ṣẹ̀ rí kó wá bá òun nílùú Ìṣẹ́yìn. Ìgbà tí yẹn sọ fún pé ìlú Ìṣẹ́yìn ló náà ń gbé, ló bá ní tó bá di aago 7 lọ́la kó wá bá òun. Nígbà tó di aago 7 tó di táìmù yẹn. Ẹ kú dédé àsìkò yìí, orúkọ mi ni Balógun Kúyẹ̀, gbajúgbajà ìlúmọ̀ọ́ká oníṣègùn ìbílẹ̀ ni mí. Ẹ̀yin ọkùnrin o, ẹ súnmọ́ bí. Ọkùnrin nìkan ni mò ń tọ́jú. Èyíkéyìí ìṣòro tẹ́ bá ń dojúkọ, mo ti kọ́gùn ìbílẹ̀ wá láti Ìjẹ̀bú. Àwọn òògùn ìbílẹ̀ tó jiná dẹnu, kíá ni ìṣòro máa fi ọ́ sílẹ̀. Ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ lè náwó yá náwó dẹ̀, tó jẹ́ wípé ṣe ẹ̀kan sùn lẹ́yìn, àbẹ́yìn tó jẹ́ wípé nǹkan ọmọkùnrin yóò kí ń gbéra, àfi tí wọ́n bá fọwọ́ pa títí tán bá fọwọ́ gbé ijó. Bí wọ́n bá ń la ìṣòro yìí kọjá, nọ́mbà mi ni kó o pè sí báyìí 081 00 790928. Gbogbo ẹ̀yin ọkùnrin tó yẹ pé ògidì jẹ̀dí ló ń bá yín jà tẹ́ ẹ lè dúró dáadáa. Bọ́mọkùnrin mi bá ti dúró bí ìṣẹ́jú mélòó yóò wá máa wábi tó fẹ̀yìntì, ẹsẹ̀ ti ń rónú, ẹ̀yìn ti ń dùn. Yóò wá sọ di ọ̀lẹ pátápátá. Má jẹ́ kó lólùfẹ́ rẹ̀ ó jáde síta. Ẹ̀yin ọkùnrin tí nǹkan ọmọkùnrin yín kéré jọjọ orí yín lọ. Èwo ni pé kọ́mọkùnrin pógójì ọdún kí nǹkan ọmọkùnrin tó wà lábẹ́ wá dàbí tọmọ ọdún 10. Ẹ̀yin ọkùnrin tẹ́ẹ̀rí tọ̀tọ̀ ìfá àtẹ̀tẹ̀ tí ń lo rọ́bà, ẹ tètè pè mí láàrin ọjọ́ 10 ìyàtọ̀ máa dé bá yín. Gbogbo ẹ̀yin ọmọkùnrin tí high blood pressure àti ìtọ̀ ṣúgà ń bá fínra tó jẹ́ pé òògùn tẹ́ ń lò gan kò jẹ́ kí nǹkan ọmọkùnrin yóò lè ṣiṣẹ́ dáadáa, ó yá ẹ tètè kàn sí mi. Ẹ̀yin ọkùnrin tẹ́ kì í rí tọ̀ọ̀tọ̀ àbẹ́ máa ń tọ̀ látọ̀jù, ẹ kàn sí mi ní kíá. Gbogbo ìlú tẹ́ bá wà káàkiri àgbáyé ni mo lè fi òògùn ìbílẹ̀ mi ránṣẹ́ sí tí ó sì tẹ̀ yín lọ́wọ́. Pè sórí nọ́mbà yìí báyìí 081 00 79 0928. ẹ jẹ́ n tún mú lẹ́ẹ̀kan sí 081 00 79 0928. Aṣoríire o. Ní ìyẹn bá pè pé òun ti ń bọ̀ o, làfà bá kulẹ̀ sọ fún pé ok kó máa lọ sí Central Mosque pé bẹ́ẹ̀ ni kó lọ dúró dé òun. Gbàrà táàfà náà débẹ̀, làfà bá ń pe client ẹ̀ pé kó lè mọbi tó wà, bọ́n ṣe ríra wọn nìyẹn. Gbàrà tí wọ́n ríra wọn, àti àwọn ọlọ́pàá ti kó gbogbo àwọn ọkọ̀ wọ́n ti gọ káàkiri. Bọ́n ṣe sáìtì àfà báyìí tí wọ́n rí pé píkì kọ́ báyìí, wọ́n bá rà àfà kó. Làfà bá ń kà bòròbòrò wípé kì í ṣò nìkan, àwọn tí ń ṣiṣẹ́ yìí ó tójọ́ mẹ́ta. Fọ́tò wọn lẹ̀ ń wò yìí o, àwọn ẹni bí àwọn ẹni bú tí wọ́n kàn gbé àwọ̀ èèyàn bóra tó jẹ́ pé ẹranko ni wọ́n. Èmi ò lè pa àwọn eléyìí èèyàn. Now kí lorúkọ àfáà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí? Gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ kìíní nínú oṣù kẹjọ tá a wà yìí, òun ni wọ́n trace àfáà o, tó fi di wípé àwọn monitoring unit ẹ̀ṣọ́ aláàbò ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi mú wọn. Now bó ló ti ṣẹlẹ̀ gangan, kódà àfáà sọ wọ́n ti jọ negotiate, ìyẹn ọlọ́pàá tó pretend bí ẹni tó fi wá ṣe nǹkan lọ́wọ́ àfáà, wọ́n ti jọ negotiate tó ní 15,000 ló máa gbà. Later ẹni ọlọ́pàá ó ṣe transfer 10,000 ló bá ní tí ó bá parí iṣẹ́ yóò gbà yòókù. Ta wá láàfáà bú ẹni ibi tá à ń sọ tó péré, èmi ò kélé káàfáà o, kì í ṣàfáà o. Ganiyu Nurudeen àfáà ló péré, Ganiyu Nurudeen ó ní orúkọ ẹni tá à ń sọ yìí. Ṣùgbọ́n lọ́jọ́ kejì tí í ṣe ọjọ́ kejì nínú oṣù kẹjọ tọ́wọ́ ti tẹ àfáà yìí, bọ́wọ́ ṣe tẹ̀ tán báyìí tó ń kà bòròbòrò, ó bẹ̀rẹ̀ sí ní dárúkọ àwọn èèyàn, gbogbo àwọn èèyàn tí wọ́n ń dárúkọ báwọn ọlọ́pàá bí wọ́n ṣe ń tẹ̀lé wọn nìyẹn. Lọ́ bá lọ mú arrest gbogbo wọn àtàwọn tí ń ra nǹkan ẹ̀yà ara èèyàn lọ́wọ́ àfáà, gbogbo wọn ni wọ́n mú. Kódà kì í ṣe lùlù Ìṣẹ́yìn nìkan ni wọ́n ti ń ṣiṣẹ́, àti wọ́n pọ̀. Ìlú Ṣakí náà wọ́n lọ arrest àwọn èèyàn ńbẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn, nígbà tí ọ̀rọ̀ dunlẹ̀ dáadáa tí wọ́n fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò, ẹni tó jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ ọ̀rọ̀ tó fi síta, nígbà tọ́rọ̀ dùn wọ́n dáadáa, tọ́wọ́ tẹ̀ wọ́n dáadáa, Ganiyu tá à ń sọ yìí tó pe rẹ̀ láàfáà yìí, ó dárúkọ ẹlòmíì. Nígbà tí ó dárúkọ ẹlòmíì, ó dárúkọ èèyàn kan tó jẹ́ Sulaimanu, wọ́n lọ ní ọdún 57 lòun. Sulaimanu náà, ìyẹn náà tó dárúkọ ẹlòmíì wípé ọwọ́ àfáà Tàòfíkì ló ń ti ń rà á. Àfáà Tàòfíkì náà, ìyẹn náà tó dárúkọ ẹlòmíì. Ẹ̀yin náà wò tó fi dé Ṣakí. Wọ́n wá ní ibi tẹ́ òkú kan ti ń bẹ nínú ìlú Ìṣẹ́yìn, Muslim burial ground àbí nǹkan, ibẹ̀ làwọn tí lọ máa ń ṣe kíni, làwọn tí lọ máa ń wú àwọn òkú tó fi jẹ́ pé gbogbo àwọn ẹ̀yà ara táwọn bá nílò àwọn máa ń rí ńbẹ̀. Now kí wá ni wọ́n máa ń wá gangan, wọ́n lórí, wọ́n máa ń gé ọkàn
àti àwọn ẹ̀yà ara apá lóríṣiríṣi tí wọ́n ń tà. Wá mọ̀ tó wá burú jù bẹ̀, nígbà tí wọ́n wá mú gbogbo wọn tán làṣírí bá tú. Wọ́n ní dókítà kan ń bẹ nílùú Ìṣẹ́yìn, kódà ní dókítà wọn ti kú ní nǹkan bí ọdún méjì sẹ́yìn, pé dókítà yẹn ló introduce gbogbo àwọn ṣiṣẹ́ yìí, wípé torí kódà wọ́n ní nílùú Ìṣẹ́yìn pé dókítà yẹn popular débi wípé wọ́n mọ̀ wípé béèyàn bá nídìí nǹkan kan tó jẹ́ tara èèyàn, bó bá ti dọ́dọ̀ dókítà yóò ríra ń bẹ̀, pé dókítà yìí ló ń lo gbogbo wọn tí wọ́n lọ, gbogbo wọn wá ti wá mú bí iṣẹ́. Ẹ wọnú ayé ibi tí nǹkan burú dé. Àwọn eléyìí sì ń pera wọn láàfáà. Àfáà ni gbogbo wọn ń pera wọn o, àwọn lẹ̀ ń wòye o, àfáà ni o. Kọ́lọ̀ ń kó wa jọ. Ṣẹ́rí ẹ̀yin èèyàn, ẹ má rí eléyìí torí ẹlòmíì ó sọ pé torí pé jẹ́ Muslim mo ṣe sọ, bó bá jẹ́ Christian mo rí tó ṣerú eléyìí, n ó sọ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń sọ yìí, humanity là ń sọ. Torí ẹ̀kẹ́ tó wá máa attack mo ṣe ń sọ tí mo sọ yìí o. Now àfáà Rahimu Taofiki ọwọ́ ti tẹ òun náà, bákan náà wọ́n kàn ti ẹ̀kúra wọn jọ tán pọ̀ lóríṣiríṣi. Ibrahim ń bẹ́ẹ̀ Jimoh ń bẹ́ẹ̀, Nasiru ń bẹ́ẹ̀, bí gbogbo wọn bí wọ́n ṣe ń jẹ́wọ́ nìyẹn. Buhari Sulaiman ń bẹ́ẹ̀, Wasiu ń bẹ́ẹ̀, gbogbo wọn ni wọ́n ń kà bòròbòrò. Fọ́tò wọn lẹ̀ ń wò yìí, gbogbo wọn mẹ́wẹ̀ẹ̀wá. Tẹ bá ṣe ráwọn owó burúkú tí wọ́n ń gbà, àwọn èèyàn mọ̀ burú o, torí owó. Ìkankan tí ẹ ń bẹ́nu wọn tó jẹ́ pé àfáà àti babaláwo ló pèrè ń tiẹ̀. Tẹ bá rí, ó tún explain bó ṣe mọ́ gbogbo àwọn ìwé àkáǹtì ògùn tó ń gbà, ó tún explain bó ṣe mọ́ ń ṣe gbogbo ẹ̀, bó ṣe mọ́ ń lọ, bó ṣe mọ́ ń gún wọn, bó ṣe mọ́ ń jó wọn níná, táwọn ó pòpọ̀ bọ́sẹ̀ dúdú tàbọ́sẹ̀ lọ́ọ̀sì táwọn mọ̀ ta fáwọn èèyàn. Ó ní ìtàn bá fóun lówó jù láàrin wọn ní fóun 100,000, ìmí ń gba 5,000 20,000, owó rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ tí wọ́n ń gbà náà nìyẹn. Tó fi wá di wípé wọ́n ní bí táwọn kẹsẹ̀ ti bọ́rọ̀ ayé àwọn dé, ọ̀rọ̀ ti sú àwọn, pé àwọn òkú gan ti ń yọ sáwọn lójú oorun, wọ́n ti ń lé àwọn kiri. Ṣùgbọ́n náà mi dùn fún iṣẹ́ takuntakun tí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣe nílùú Ìṣẹ́yìn àti Ṣakí. Gbogbo àwọn ẹranko, because àwọn eléyìí náà ń ṣe èèyàn, ẹranko. Ẹ ǹlẹ́ o, inú ilé ibi tẹ́ ti ń gbọ́ mi, a kú ọjọ́ mẹ́ta, ìyá gbogbo yín rèé o. Àwọn nǹkan oríṣiríṣi tá a mú wá ní ewé ń bẹ bíi tàtijọ́ o, ní téèyàn bá wá òun ni ó rí o. Èèyàn sì mọ́ wáyé lèèyàn fi mọ́ ráyé. Ìwọ tó fẹ́ ṣàyẹ̀wò sọ̀rọ̀ ìgbésí ayé rẹ tó fi àbọ̀ dífá, o fẹ́ ṣèbéèrè kan ọ̀rọ̀ rẹ rú ọ lójú, ẹlòmíì èèwọ̀ rẹ̀ ni ó mọ̀ jẹ. Ẹ wò àwọn nǹkan oríṣiríṣi ní eléyìí fún ti cholesterol, eléyìí ọṣẹ ẹ̀yọ́nú, eléyìí ọṣẹ òkìkí, eléyìí ọṣẹ ajé, àwẹ̀ ríre, ṣemí kó o kú, ọṣẹ atúndè, nǹkan ẹ̀yọ́nú, ìparẹ́ ẹ̀yọ́nú. Eléyìí fẹ́ ni ó bá ní kọ́, kì bá jẹ́ kọ́ fèrè, kò bá jẹ́ kọ́ tó ti pẹ́, kò bá jáwù bí ikọ́ fèrè. Fún àlàyé kúnkún ẹ pè mí o, kí n lè sọ nǹkan mi ń bẹ tá à ní rántí nǹkan pọ̀. Nọ́mbà mi ní 08059856632, 08059856632, 080 lẹ́ẹ̀kan sí 59856632. Ni wọ́n bá ṣe láwọn ẹranko banditi, ta ní àwọn ẹranko èsì òkọkú, la ní àwọn ẹranko èèyàn báyìí náà láàrin wa tó jáwọn èèyàn wa o. Ṣùgbọ́n inú mi dùn, àwọn àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti mú gbogbo wọn. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ yẹn bá ṣe ń lọ, ẹ dá wa dá lórí ìkànnì Àràbà, a mọ̀ fún yín ní update lórí ẹ̀, ìyẹn ìkan. Ẹlẹ́ẹ̀kejì, ẹ̀yin èèyàn ṣáà gbàgbé adájọ́ kan tí wọ́n jí gbé ní nǹkan bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ni wọ́n jí adájọ́ yẹn ni wọ́n jí gbé. Àwọn wo ló jí gbé? Àwọn bandits ẹ̀yìn ẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé, mo ṣàlàyé ẹ̀ fún yín. Kí ló ṣẹlẹ̀ gangan? Bó ni wọ́n ṣe jí adájọ́ gbé? Adájọ́ yìí ni mo jẹ́ kó yé wa wípé wọ́n wá ká bàbá yìí mọ́lé ní nǹkan bí ọwọ́ aago 12 òru ni wọ́n wá ká bàbá mọ́lé. Ṣùgbọ́n àwọn akọ̀ròyìn wọ́n lọ bá bàbá lé pé bàbá George, bó ló ṣe ṣẹlẹ̀ gan? Ẹ wá ṣàlàyé fún wa. Ni George bá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀. Ó ní lọ́jọ́ tí wọ́n dé yìí, ó ní bí eré ni, ní nǹkan bí ọwọ́ aago 12 òru ni wọ́n dé. Bí wọ́n sì ṣe délé wọn sínú ìbọn bolẹ̀, wọ́n sọ fóun kó rọra rìn jáde. Ó lóun ò bá wọn ságídí, òun sì rọra rìn jáde. Àwọn afẹsẹ̀ rìn káàkiri, táwọn fi ṣẹ̀ṣẹ̀ rìn kó tó di pé àwọn débi tí wọ́n gbé ọ̀kadà wọn sí kí wọ́n tó wá gbé lọ. Ó ní tó wá jẹ́ ìyàlẹ́nu bẹ̀ ni wípé ìgbà tí wọ́n gbé ndé káàmpù, ó ní orí òkè, orí àpáta gogoro,
ó ní ṣùgbọ́n nǹkan kan tó notice ó nígbà tó wọ́n fi débẹ̀ pé George ló ti rẹun wípé àti gùn dìṣòro fún pé wọ́n ti fẹ́ máa ṣe wọ́n ka ìṣóhun ó ní ṣùgbọ́n wá nǹkan kan wá ṣẹlẹ̀ ó lóun wá discover pé ó ní ìgbà táwọn dé káàmpù wọn òun rí wípé nísàlẹ̀ òkè tí wọ́n ní kó máa gùn lọ ìyàwó àwọn ọmọ ẹbí ara wọn ibẹ̀ ni wọ́n wà. Now alàgbà yìí wá sọ ó nígbà tó ń gòkè gogoro tán wọ́n faṣọ bò ń lójú ni o pé wọ́n sì yan àwọn ọmọ ogun wọn tí ó márùn-ún ni wọ́n yàn kí wọ́n máa ṣọ́ àwọn pé òun bá wọn èèyàn méjì kan bẹ́ẹ̀ náà tó yẹ pé wọ́n jí gbé. Ó ní ṣùgbọ́n in tó wá yà lẹ́nu tó ń discover ni wípé àwọn táwọn bandit ń lò gẹ́gẹ́ bí àwọn ọmọ ogun wọn àwọn ọmọ wọn tí wọ́n bí náà ni wọ́n lò wípé wọ́n wá tún wá láwọn ọmọ kéékèèké kan tó yẹ pé wọ́n máa ń rán wọn wá sínú ìgboro àwọn ni wọ́n ń lò bí informant. George pèdè kan wípé àwọn tó múṣẹ́ òun lẹ̀ àwọn tó mọ̀ ni pé torí pé ìgbà tó dé level kan wọ́n sọ fóun wípé òun ní owó òun ní property pé nínú ìlú yẹn òun ló ń lówó jù òun ní ọ̀pọ̀lọpọ̀ lé òun ní ọ̀pọ̀lọpọ̀ mọ́tò òun ní ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi nǹkan ó ní wọ́n sọ fóun pé 200 million làwọn ó gbà ó ní ṣùgbọ́n wọ́n wá ṣe nǹkan kan wọ́n fìyà jẹun o ó ní wọ́n fìyà jẹun ó ní nǹkan tó wá rí ni pé owó ni wọ́n wà after ó ní ṣùgbọ́n nígbà tó dé level kan wọ́n sọ fóun wípé wọ́n mú pépà wá ìyẹn newspaper tó jáde lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ láàrin ìlú wọ́n mú wá pé gbogbo tó ń ṣẹlẹ̀ làwọn náà mọ̀ nínú igbó wípé wọ́n kẹ̀tẹ̀ fi tó létí pé ààrẹ Tinubu ti sọ wípé 200 million tán béèrè pé kí wọ́n lọ san kó tó di pé wọ́n ní àwọn èèyàn kan dìde pé àwọn ò gbọ́dọ̀ sanwó yẹn. Ó ní gbogbo ẹ̀ ni wọ́n ṣàlàyé fún un. Ó ní àwọn ọkọ̀ tó wá já wọn gbé yìí níbi tí wọ́n wà ní káàmpù wọn ó ní wọn ju 20 lọ àwọn ọmọ kéékèèké náà sì ni wọ́n gbébọn lọ́wọ́. Ó lọ́jọ́ tí wọ́n fò ńlẹ̀ wọ́n gba owó 50 million ni wọ́n gbà o. Ó nígbà tí wọ́n kẹ̀tẹ̀ wá gbowó tán ó ló kàn sáàdédé rí wọn ni pé gbogbo wọn kàn pòórá ni ó nìkan lòun wà bẹ́ẹ̀ ṣùgbọ́n kó tó débi bẹ̀ yẹn ó lóúnjẹ méjì ni wọ́n máa ń fún oúnjẹ tó ń bá sì béèrè ni wọ́n máa ń fún bí kò ń jẹ fúrá àbí bí kò ń jẹ túwó tó ń bá béèrè túwó wọ́n ṣe túwó wọ́n gbé wá fóun bó bá sì jẹ́ pé sẹ̀mó ló ń béèrè wọ́n gbé sẹ̀mó wá wọ́n gbé fóun wọ́n jẹ ó ní wọ́n tó ń bá tó wá jẹ wọ́n sọ pé kó ń jẹun kó má wọrí kó má fi sọ́mà òun free pé kó ń jẹun tó wù ú dáadáa pé tó bá sì tó ti jẹun tán wọ́n tó daṣọ bò ń lójú pé wọ́n jẹ́ kó ju àwọn káwọn ní ìfojúkojú kó ń rí wọn wípé tó bá ti jẹun tán wọ́n daṣọ bò ń lójú tó bá fẹ́ jẹun wọ́n máa dúró sẹ́yìn òun ni tó ń fi tú aṣọ lójú òun tó ń fi jẹun tó bá ti jẹun tán wọ́n tó daṣọ bójú kó tó wá di pé ọjọ́ tí wọ́n tán ti rówó gbà tán tí wọ́n fò lólókàdá sáàdédé pé lórí òkè táwọn wà gbogbo wọn disappear ó ní ṣùgbọ́n kó tó di pé gbogbo wọn disappear pé wọ́n ń sọ fúnra pé kán jẹ́ káwọn pa òun oníbọ̀ létà yẹn sọ pé kò níìdì pé gbogbo wọn kàn disappear ni ó nígbà tóun á dúró tóun rí pé òun ò gbúrò anybody mọ́ ló bá di kó ń tú aṣọ lójú kó ń tó wá sọ kalẹ̀ òun á rìn pé nígbà tóun rìn débi kan ilẹ̀ ti sú gan òun tún wọ̀ pé ibi tó ń dé abúlé tó ń dé yìí ó lè jẹ́ àwọn ẹranko iná ló wà ń bẹ̀ o lòun á fara pamọ́ tilẹ̀ fi mọ́ kó tó wá máa rìn kó tó wá máa ka àwọn èèyàn lọ́nà ka àwọn ọ̀kadà lọ́nà kó tó wá chátà ọ̀kadà pé kódà ọ̀kadà tí wọ́n kọ́ fẹ́ chátà tẹ́lẹ̀ ìyẹn ló fẹ́ gba 10,000 pé létà ní mọ́tò kan wá dé pé mọ́tò yìí gan ó tó wà tí ń tẹ́ẹ̀dì ló ń bá negotiate pé ibi báyìí ló ń gbé lọ o kó tó wá agree pé ok kó ń san 3,000 pé bó ń ṣe ya dójú ọ̀nà ya dúró òun ra igi so that mọ́tò yìí á lè ṣe kíni á lè gbé délé ó nígbà tó ń kàn tiẹ̀ délé gan àwọn èèyàn mọ̀ pé òun ti dé àfìgbà tó ń bọ́lẹ̀ nu mọ́tò gbogbo ayé wa ni wọ́n ń jubilate ó ní tíjọba bá fẹ́ ṣẹ́gun àwọn bandits ní tí George ń sọ nìyẹn o ó ní pàápàá jùlọ àwọn ikọ̀ tó wá jẹ́ òun gbé níbi tí wọ́n wà yẹn ó ní wọn ju 20 lọ pé ó easy fáwọn ọmọ ológun láti kàn engage wọn kí wọ́n ṣe kíni kí wọ́n ran gbogbo wọn lọ sọ́run àrèmọ́bọ̀ China rí tó ń lọ láàrin ìlú 50 million ni wọ́n gbà ohun tí adájọ́ tí wọ́n jí gbé ìyẹn Justice Farouk Hassan Bunza tí wọ́n jí gbé nípínlẹ̀ Kebbi àlàyé tó ṣe tójú ẹ̀rí ni ó ní wọn fìyà jẹun wọn ọ̀nà wọn o torí wọ́n mọrú èèyàn tó ń jẹ́ wọ́n wá bí bàbá yẹn lérè pé ṣé ẹ̀ sì mọ̀ sí adájọ́ lọ olóhùn mọ̀ sí lọ ṣùgbọ́n kíjọba ó pèsè ètò ààbò fáwọn adájọ́ ìyẹn ìkan lórí adájọ́ tí wọ́n jí gbé ìpínlẹ̀ Ọ̀ṣun lónìí gọ́ngọ́ sọ
oríṣiríṣi fọ́nrán. ǹjẹ́ ẹ mọ̀ wípé sẹ́nétọ̀ tí wọ́n fẹ̀sùn kàn pé ó ní ká máa pa àwọn ará àkọọ̀dù ó tún wábi tí wọ́n tún ti ń dìbò lónìí náà tó sọ fún wọn bẹ́ẹ̀ pé gbogbo àwọn tí wọ́n ń tẹ̀ka ẹ máa wò wọ́n bí wọ́n ṣe ń tẹ̀ka o. èyí tí ò bá ti tẹ̀ka síbi tó yẹ kó tẹ̀ sí a jẹ́ pé ọmọ àlè ìlú yìí ni o sọ fún wọn kan máa wò fọ́nrán yẹn náà lẹ̀ ń wò yìí ìyẹn ìkan. now ẹ wo fọ́nrán eléyìí ọ̀nàrẹ́bù kan náà ní nípínlẹ̀ Ọ̀ṣun ìlú Ìkirè òun ni wọ́n ti mú òun tiẹ̀ lálẹ́ àná kí ló ṣẹlẹ̀ gangan bàbá lọ ru àwọn èèyàn wọlé ní o ní àwọn neighboring states ló bá lọ káàmpù ẹ̀ sílé bọ́ọ̀ká gan ṣe fó báṣìírí ṣe tú tó ṣe nípa àwọn ọlọ́pàá mọ̀ kò yé wa ṣùgbọ́n tá a sáà rí pé ni àwọn ọlọ́pàá ó náà lẹ̀ ń wò yìí àwọn PVC káàdì ìdìbò tí wọ́n bá lọ́wọ́ ẹ̀ bíi 200 àwọn èèyàn wá 143 àbí nǹkan òun ló kó sínú ilé òun lẹ́rí tí ń kà bòròbòrò yìí ní tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun náà léjìgbò lẹ́nìí náà ẹ tún wo fọ́nrán tó lọ yìí náà ìjọba ilé ìlú Èjìgbò òun náà ti ní àwọn kan wá fowó aró owó tí wọ́n wá fẹ́ fi ràbò òun lẹ́rí lọ́wọ́ wọn yìí oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ o nípínlẹ̀ Ọ̀ṣun oríṣiríṣi lẹ̀ ń wò yìí ṣùgbọ́n whether we like it or not àtẹni tó lọ mú mi ayé nítorí olóṣèlú àtẹni tó mú mi ọ̀run torí olóṣèlú èèyàn kan ó sáà wọlé ṣùgbọ́n tó wá jọ mí lójú jù bẹ̀ ni pé tẹ́ni tó bá wọlé tán bá ti wọlé tán báyìí kódà ẹ̀yin tẹ́ ń fèrè yà jẹra yín wọn ọ̀pọ̀lọpọ̀ yín ò lè lórí ọ̀fẹ́ láti súnmọ́ bí tí gómìnà yẹn bá wà and that's the fact you can't have that privilege even láti rí gómìnà yẹn mọ́ again ẹ̀yin èèyàn àwọn nǹkan tẹ́mi rí lẹ́nìí rèé o ṣùgbọ́n tó bá máa fi tó ọ̀la mo mọ̀ pé a ti mọ mẹni tí ó bá wọlé àbí ẹ̀dá wọ́n ràbó wọn ò ràbó wọ́n ṣèrú o wọn ò ṣèrú o àhàlẹ̀mọ́ ni o àhàlẹ̀mọ́ ni èèyàn kan ó sá wọlé àbí àwọn tí wọ́n sì jẹ́ kí wọ́n fi ẹ̀mí àwọn tí wọ́n jẹ́ ju ẹ̀mí àwọn ṣáájú lé ọ̀run tí wọ́n ti ṣe kéde tí wọ́n ti tán nìyẹn ṣùgbọ́n àdúrà tèmi fún gbogbo èèyàn olólùfẹ́ wa ni wípé èmi àtẹ̀yìn ẹ̀mí wa wọn ò ní fi ṣètùtù Nàìjíríà àwọn nǹkan tí mo rí rẹ̀ tí mo rí pé kásáré mú wá fẹ́yìn èèyàn wa kẹ́yìn náà máa wọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa bàbá tó ṣe ráwọn nǹkan tuntun mi á tún gbìyànjú láti máa fi hàn ẹ̀yin èèyàn wa ẹ ṣeun tẹ̀ ń wò wá ó dàbọ̀ ó dìgbà kan náà.